ló pè mí ó ní bí n bá pè òun náà ó pè. hello sir. ta ni mò ń bá sọ̀rọ̀ yìí. orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ Sunday Igboho. jẹ́ káwọn èèyàn tún mọ̀ lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Sunday Igboho. ẹbí ó ní àti mú ọ ni. ọlọ́run jẹ́. mo rí ọ nílé rẹ̀ ọ̀ ń gbá tẹ́bù tẹ́níìsì nínú ilé rẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ó sì gbé jáde sórí fésibúùkù. bẹ́ẹ̀ ni bàbá. mo wọlé rẹ lálẹ́ àná àwọn ẹrú ikú ti pọ̀ lápọ̀jù. bẹ́ẹ̀ ni bàbá. n tó fi sẹ́nu lóró yẹn ga. Sunday àwọn ẹrú ikú tó fi sẹ́nu lóró lọ́tún lọ́sì yẹn ga. agbára ń pọ̀ jù. bọ́ọ̀lù ọ̀la ó ṣe rí Sunday. ọ̀la ọ̀dà ẹ̀gbọ́n mi. ọlọ́mọ ló ti mẹ́tọ̀ ọmọjọ́ ọlọ́mọ ní jímọ̀. sẹ́rí gbogbo ká tó ń ṣẹlẹ̀ yẹn. ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀rọ̀ gbogbo Yorùbá ni kì í sọ̀rọ̀ Sunday Igboho. kì í sọ̀rọ̀ Sunday Igboho. ọkọ̀ jẹ́ ẹni tí Fúlàní ó jí gbé ìfigbéra mi ga. ọkọ̀ jẹ́ ẹni tí Fúlàní lè jí gbé. bẹ́ẹ̀ gbogbo ẹni mo fi ń sọ mo ti kọjá ẹni tí Fúlàní ó dá lọ́nà. Fúlàní ò lè dá ọ lọ́nà. wọn ò tí ì bí 1 million Fúlàní ọ̀dà. kábíyèsí Olódùmarè. ilẹ̀ lọ́mọ tí Fúlàní ó jí gbé torí mi lọ́mọ ní Nàìjíríà. Sunday o ọlọ́ọ̀gbà ìbọn ọwọ́ lásán ló fi gbà mọ́ ìbọn tí wọ́n dàbọ̀ tí ẹnìkan kọjú ẹ̀sìn ọlọ́dọ̀ Fúlàní tó lọ fún wọn ni nígbà tó ń já ọba wọn wọ́n ni àwọn ọmọ rẹ̀ wá dojú ìbọn kọ́ wọ́n ń tàbọn ìbọn gbọ̀n dálẹ̀ ó sì lé wọn lọ ọlọ́ fọwọ́ gbà kí ló dè má yàtọ̀ kí ló gbójúlé tó fi lọ́wọ́. àtàsí àwọn àgbàlagbà tí ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá náà ni kò sí ẹ̀gẹ́ ń bẹ̀ àti ọlọ́run ni. ọwọ́ lásán lọmọ fi gbà mọ́ lọ́wọ́ wọn. kábíyèsí bàbá. ọlá wọn lágbára díẹ̀ o. lágbára ọlọ kò ní lágbára bàbá kò ní lágbára mọ́ gbogbo ọmọ Yorùbá yóò lágbára mọ́ àwọn ọ̀dà àwọn Fúlàní tí ń pa Yorùbá ni kò ní lágbára má wa. Ògúnmúkú aya rẹ̀ mọ̀ràn Sunday ọmọ sọ wípé ó fáwọn Fúlàní níyì ọjọ́ báyìí kí wọ́n kú lórí ilẹ̀ bàbá rẹ̀. kí ló ṣe ọ́ kí ló rí tó o fi gbẹ́gbẹ́sẹ̀ náà máa kà á lé ní èjì àwọn gbogbo ayé ní ń gbọ́ báyìí gbogbo àgbálá ayé ní ń gbọ́. ẹ ṣé mo dúpẹ́ sà ohun tí mo rí ni pé èkíní baálẹ̀ kejì bójú ò bá ní tójú wọn bá fọ́ oníràdàràdà ni ó dà. Yorùbá dẹ̀ ní jẹ́jẹ́ mo jókòó mi kì í jẹ̀bi ẹjọ́ n ò tí ì bí babalá baba Yorùbá kẹta kọ́kọ́ rí sí Kánò tàbí Kaduna gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ àwọn bàbá wa ẹ̀gbọ́n wa tí wọ́n ń bẹ ní ilẹ̀ Fúlàní ní ọ̀dọ̀ tiwọn lọ́hùn tí wọ́n bá gba ọmọ Fúlàní kan létí lásán wọ́n bẹ orí wọn ni dèpòdépò pọ̀ pọ̀ àwọn fẹ́ kidnap wọn àbáwọn pé kí wọ́n mọ̀ lọ sóko wọn tàbí kí wọ́n mọ̀ lọ sẹ́nu tàbí káwọn fẹ́ mọ jí wọn gbé. agbára wo làwọn wá ní ẹ̀yin náà wò ó Igbó Ọrà yìí ọmọ Igbó Ọrà lọ́kọ olóyún Igbó Ọrà ọwọ́ sílùú bàbá rẹ̀ fọ́dún Igbó Ọrà náà àwọn Fúlàní ti pa ìjọba ní ká mọ retí èsì ẹni tó pa ọkọ olóyún àwọn mú jáde láti bí ọdún kan ní ìṣe àgbọ̀n kankan. àgbọ̀n kankan lórí ikú ọkọ olóyún ikú rẹ̀ ọ̀pọ̀dún kan lóṣù yìí náà ní ọ̀pọ̀dún kan. Dr. Aborode ó kàwé ó gboyè ó tún wá gba PhD ó wá lọ ìlú òyìnbó ó lọ ṣiṣẹ́ ń bẹ̀ fúnra rẹ̀ fún bí 20 ọdún. ó wá kówó dé ó dèlù bàbá rẹ̀ ń gàngàn ó dá oko lẹ̀ rẹpẹtẹ ó dáko àgbàdo ó dáko oṣù ó dáko gbogbo ẹ̀ ó gba àwọn èèyàn síbẹ̀ bí ọgọ́rùn-ún mẹ́ta èèyàn. mò ń gbọ́. tí ń sanwó fún. wọ́n wá jẹ oko rẹ̀ àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ̀ wá lọ fi àwọn èèyàn sì bẹ̀rù àwọn ìjọba bẹ̀rù Ọlọ́run pàwọn náà bímọ. wọ́n wá lọ fi ẹjọ́ sùn fún Sẹ́ríkì Fúlàní pé àwọn ọmọ rẹ̀ kó màálù jẹ gbogbo oko òun. wọ́n sì mú Dr. Aborode wọ́n dé mọ́gi Fúlàní sì bẹ́ pa. ẹnìkan kan sọ̀rọ̀ ìjọba ò ṣe nǹkan kan ààrẹ nìkan kan wọ̀n mẹ́nìkan kan lórí ẹ̀. ṣé lóòótọ́ wọ́n gba 2 million lọ́wọ́ àwọn ẹbí ẹ̀ tí wọn ò sì tó padà. nígbà tí wọ́n pátá wọ́n tún gbowó kó tó gbòkú ẹ̀lẹ̀ fún ọ nǹkan kan ṣẹlẹ̀. wọ́n wá tún ṣe yẹn tán aláàjà tó mú owó ọmọ mẹ́kọ́ ọ̀dà ilé epo lẹ̀ sí Igbó Ọrà rẹpẹtẹ wọ́n sì Fúlàní sì lọ bẹ̀ wọ́n fẹ́ gbé ọ̀sẹ̀ gidi pẹ̀lú wọ́n sì pa. àìmọye bẹ́ẹ̀ ni wọ́n ti pa nígbà tí wọ́n fẹ́ ti pa pàǹbarí ọmọ bàálù gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tó fokó òdì ẹ̀ bí Fúlàní ti gbé gẹ́gẹ́ fúnra ẹ̀ Fúlàní ti gbé. wọ́n wá pé ọba gàngàn pé kó lọ mú 10 million wá ó wá bẹ̀bẹ̀ sí 4 million ó kó 4 million fún Sẹ́ríkì Fúlàní gàngàn Sẹ́ríkì wá lọ gbé ọmọ ọba wá fúnra ara ẹ̀ sọ ẹ kó rí bẹ́ẹ̀. Sẹ́ríkì tó lọ bá òun Sẹ́ríkì tó òun lọ gba
owó tó lọ gbé ọmọ ọba gàngàn wá òun ní ń gba ransom òun ní mọ́gàjì gbogbo Fúlàní pátápátá. tẹ́ bá wá fẹ́ lo àbá sẹ́ríkì ẹ̀ kẹsàkì port mẹ́ta kẹ́ tó dọ́dọ̀ ẹ̀ wọn ò bí ọmọ Yorùbá kẹ́ tí ó kù fi lọ́dọ̀ ẹ̀ bá wọn ò bí dà. lọ́dọ̀ sẹ́ríkì ibi tó lágbára dé. agbára tí sẹ́ríkì ń lò ń bẹ̀ yẹn àwọn ọba wọn ò ní làtà ẹ̀ tí ìkẹ́kọ̀ọ́ dẹ̀ lè ṣẹlẹ̀. kábíyèsí Olódùmarè. bí wọ́n táwọn yàrá bá ń toko bọ̀ wọ́n dá wọn lọ́nà wọ́n mọ̀ sọ pé àbò tiẹ̀ dà wọ́n sì mọ̀ bá wọn sùn tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. èyí tó bá ṣagídí wọ́n pa á tí ẹnìkan kan ò rí nǹkan kan ṣe sí. a sì bẹ̀rù Ọlọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo Yorùbá wa àwa ṣetán aláfẹ́ pọ̀yà lórí ilẹ̀ bàbá wa àwọn kan wá ń sọ pé ní right ẹni tó bá ti bí sílùú kan ṣé ẹ̀yin lẹ̀ ń rẹ́ àwọn Fúlàní yẹn sẹ́kọ̀ọ́ ọmọ tí wọ́n tó ń ṣe ni. òní jẹ́jẹ́ rẹ ló jókòó ó ní alága fẹ̀yìntì ìlú kan. alága mi tó kọ wá sunkún bá mi pé nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀. ó ní wọn ò tiẹ̀ gbọ́ pọ̀lọpọ̀ ẹ̀ ó ní wọ́n bá wá bá wọn ka gbogbo ẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ ni ó wá jẹ́ nǹkan tó bà mí lọ́kàn jẹ́ torí oríjìnà ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mi oríjìnà gidi. kò sí nǹkan kan tí mo fẹ́ gbà ń bẹ àwọn kan gbé bóyá ń wó kọ Ọlọ́run ti fún mi lóko mi ti pẹ́ kì í ti mo sẹ̀ ń wó kọ wọ́n ní bóyá ń wówó mo ní owó lọ́wọ́ ìfi gbéra mi ga. bẹ́ẹ̀ bá tiẹ̀ dá sí rẹ̀. wọ́n fẹ́ kíjọba ọmọ kọ́ fẹ́ súnmọ́ ìjọba kíjọba ó ṣe tòun èmi Àdìsá ọmọ Aládìkún ọdún mẹ́jọ ni gọ́vnà Ajímọ̀bí kọ́nà fọ̀rùn kẹ́ ló lò ìjọba ìsúnmọ́dọ̀ ẹ̀ rárá. ẹ ń bá débù gbé rẹ tó bá débù jókòó rẹ tó bá lò lọ. ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ mo ní ìwé lọ́dọ̀ ìjọba ni ńgbà tó ń súnmọ́ mi tó ń mọ̀ mí tó bá súnmọ́ wọn pé tiẹ̀ nídìí kọ́bọ̀ lọ́dọ̀ ìjọba kankan. àlàáfíà àwọn èèyàn mi nílẹ̀ Yorùbá lèmi fẹ́. gbogbo ẹnikẹ́ni tí máa wá ń bẹ́ ń pò tọ́lọ́wọ̀n ní fún gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ní òmìnira òun ò ní jẹ́ ká lálàáfíà Ọlọ́run pa wọn rẹ ni. Àmínà. ọmọ Òkè Ògùn ni mí nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí nílùú gbogbo olúwa ní Bàràpá ní gbogbo èmi ní Igbóọrà Ìgbòho Kìsì Ṣakí Làlátẹ̀ nǹkan ìgangan ní àsìkò ooru báyìí àmọ́ tẹni síwájú ìta ẹlòmíì aago 2 àárọ̀ ni ó tó jí tí nǹkan kan ò ní ṣe. bẹ́ẹ̀ ni. tá a bá ń lọ sóko àmọ́ lóko lálẹ́ ìgbà mi àmọ́ bọ̀ látòkó lágbo òkooru ẹnìkan kan ò ní pé mo láti bọ̀. àfitẹ́ yẹn bá ń ké tẹ́lẹ̀ eku ẹmọ́ bá ń sájáde tó kété bá ń kọjá lọ lókù. tẹ́yẹ̀ bá dẹ́rọ ẹ̀wò ní ìsìn Fúlàní ó jí gbé tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. tí nǹkan kan ò ní ṣẹlẹ̀. lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tí ọba rí wọn pa. bẹ́ẹ̀ bá sùn síwájú ilé rẹ̀ ní ìsìn gbà wọ́n jí gbẹ́ngbà lé mọ́ ni. kí ló dé tó erí bẹ́ẹ̀. ẹ̀sìn lẹ́yìn ń ṣe ààbò fún wa ẹ̀ ń ṣààbò fún wa ṣé báwa tí wọ́n ń jí gbé tí wọ́n ń pa yìí ṣé báwa náà lẹ́lẹ́ ń ṣèjọba lé lórí. afẹ́ kíjọba ogun kíjọba kan ronú sáàrin yẹn. àfi Ọlọ́run bẹ ìjọba kan ronú sáàrin yẹn. ọ̀dà Sunday mọ̀ ń bọ̀ náà òní níbi tí wọ́n bá tí èèrà bá ti ta ọ́n pẹ́ onílẹ̀ ẹ̀bẹ̀ ọ̀ sọ̀rọ̀ kí ni ìtumọ̀ ń tó wíhun. onílẹ̀ ọ̀ sọ ni pé nígbà tí wọ́n ń dúnkokò mọ́ mi lọ́tún wọ́n ń dúnkokò mọ́ mi lọ́sì pé ohun tí mò ń ṣe yẹn o èmi lágbára ẹ̀ àwọn ó gbé mi ńlẹ̀ àwọn pa mí àwọn ó ṣe gbá mọ́dẹ̀ ń sọ fún wọn pé èmi ò sọ fún wọn ní pa mí o ṣùgbọ́n onílẹ̀ ẹ̀bẹ̀ ọ̀ sọ̀rọ̀ nǹkan yan mo fọlọ́ tó lẹ́mìí mi. ọ̀dà jẹ́sẹ̀ báyìí Sunday apá kìíní nínú ìfọ̀rọ̀wérọ̀ wa lónìí náà ni má tí ì jáde o má tí ì lọ bìkan ìmọ̀ bí o ti ń sọ̀rọ̀ nínú ọkọ̀ ní bọ́nà tọ̀ ni ẹni tí mo fẹ́ ṣe ni wípé apá kejì rẹ̀ mo fẹ́ kọ́ wá sọ̀rírí ayé rẹ̀ fún wa nípa ogun jíjà ó sọ àwọn ọ̀rọ̀ kan fún mi nípa ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ àwọn nǹkan ṣẹlẹ̀ ńgbà náà gbogbo bó ṣe jagun àti experience tó níjọ́ Ládọjà tí bàbá olóyè Ládọjà ti ń lọ sí Àkúrẹ́ tí wọ́n fẹ́ lọ gba fúláàgì mo fẹ́ kó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni mo fẹ́ bi ọ́ láàárọ̀ yìí àwọn ogun ńláńláńláńláńlá tó ti jà tó fojú fínà rẹ̀ bá ń já díẹ̀ wọlé ná níjọ́ tẹ̀ ń lọ Àkúrẹ́ kí ló ṣẹlẹ̀ níjọ́ tẹ̀ fẹ́ lọ gba fúláàgì. ọjọ́ tí a lọ sí Àkúrẹ́ kọ́lọ́n jẹ́ kí ẹ̀mí bàbá mi Adéwọlé Rasidi Ládọjà kọ́lọ́n jẹ́ mi rè ogun. Àmínà. mo wá sọ fún bàbá mi pé ibi tá à ń lọ yìí o ohun tí mò ń rí ni pé Ọlọ́run rápẹrẹ
mo rí àwọn àpẹẹrẹ kan tó dẹ̀ léwu gidigidi. àpẹẹrẹ nìkan kọ́ o ti ṣèwádìí àwọn ìyá mi ti fún ọ lọ́wọ́ lójú oorun Sunday tí ò lè dá dúró tó ṣe pé. bàbá mi wá ń sọ fún mi pé ẹsẹlẹsì wá ń sọ fún mi pé pírẹsidẹ̀ntì Ọbásanjọ́ ló ní ká wá níbi tá a sì ń lọ yìí pírẹsidẹ̀ntì wà ń bẹ̀ nǹkan kò lè ṣe wá wọn kàn ò lè ta wá ẹnì kan sì lè fà á lásọ. mo ní bàbá mi mọ ní ẹni tó wẹjú ẹrù ń bà. àwọn ìgbésẹ̀ táwọn tí wọ́n ní ká wá ìfẹ́ gbé ìgbésẹ̀ pé wọn ò nífẹ̀ẹ́ wa ni wọ́n dẹ̀ fẹ́ ṣe jàmbá fún wa ni. bàbá mi ní kí n fọkàn balẹ̀ kí n já lọ. pé kò sí ní tí ó ṣẹlẹ̀. kò sí ní tí ó ṣẹlẹ̀ kò burú. a dẹ̀ fi ọkàn Ọlọ́run àfi gbéra. ìgbà tá a fi pé adé Ìwó road ewu ti ń sọ wọ́n ti blọọkì gbogbo ọ̀nà fún àwọn road. bẹ́ẹ̀ ni ó sọ̀kalẹ̀ nínú mọ́tò ní Ìwó road ọ̀wá ni wọ́n máa kó táyà. àlùbáríkà Ọlọ́run àtàdótì Ọlọ́run akọjá bẹ̀ láì léwu. kẹ́ ẹ kó gbogbo táyà kó lójú ọ̀nà. bẹ́ẹ̀ ni àwa dé Àkúrẹ́ ètò ń lọ lọ́wọ́. wọ́n ní ká ẹ tó wà Àkúrẹ́ náà ó kù ní ẹ̀ka tó wà Àkúrẹ́ bàbá fẹ́ẹ́ dábìrì méjì wọ́n tún dá wa lọ́nà. Ọlọ́run tó sáàbò fún wa akọjá ń bẹ̀ láì léwu. gbàtà wa dé Àkúrẹ́ yẹn gbogbo àwọn tí nǹkan lọ lọ́wọ́ ọ̀gá olúwa mi nìkan ló wọ torí olúwa mi mọ́mọ́ pé Ládọjà ẹni tó bá dúró ti ni téèyàn nígbàgbọ́ nù ẹ̀ bàbá ọ̀dàlẹ̀ mi rí ohun tí má dẹ̀ fẹ́ ni mo ṣe olúwa mi ni. kábíyèsí Ọlọ́run. lẹ́yìn Ọlọ́run tó ní mí olúwa mi ni mo gbà fún. àwa délùú yẹn mo rí pé olúwa mi nìkan ló wọ aṣọ funfun gbogbo aṣọ tí àwọn bàbá president Ọbásanjọ́ gbogbo wọn wọ̀ àtàwọn gómìnà tó wà ń bẹ gómìnà Ìlọlá gbogbo everybody àǹkó làwọn wọ̀. wọ́n á sọ fún olúwa mi pé ẹ̀dà mo sọ fún yín pé àwọn pípọ̀ yóò nífẹ̀ẹ́ wa o. kí ló dé tí wọ́n mú àǹkó tí wọ́n fẹ́ yẹn láǹkó tán wọ̀. bàbá mi sì ń fi ọkàn ẹ mọ̀ pé ọ̀gá máa ń bèèrè fún ẹ̀ pé ńgbà tó o ti sọ o ti fi rẹ̀ hàn mí. Yorùbá ní fìrúwà ẹ̀ hàn mí kí mọ́rú yẹn tó jẹ́. Sunday dúró ná ẹnìkan wọ́n ń pè ní Kazeem Ayọ̀dèjì Agboola ó lóun fọlọ́run búra òun fẹ̀mí ìhun búra ó lóòótọ́ pọ́nbélé ni ọ̀rọ̀ tí Sunday Igboho ń sọ yìí ó sọ lórí Facebook ó nítorí òun wà ní government house níjọ́ náà lọ́hùn. ìsọlẹ̀. mo wá sọ fọlọ́ àmì pé ìgbésẹ̀ táwọn kìíní ń gbé sẹ́wọ̀n pé ohun tí mo sọ fún yín ní ṣẹlẹ̀ yìí ẹsẹ̀lẹ́sì jókòó lẹ́gbẹ̀ẹ́ gọ́vnà Àgàgù wọ́n tún bá pé sọ́fà Àlàó Akálà jókòó sí kẹta bàbá wa Akíntọ́lá Tókè jókòó lẹ́gbẹ̀ẹ́ gọ́vnà Akálà ètò ń lọ gbogbo nǹkan ń lọ èmi wà nù mọ́tò ń ta oṣù síbẹ̀ torí pé ibi tí wọ́n wà yẹn security pọ̀ débi pé ibi tí president wà security yẹn ti pọ̀ jù àyè wà ń bẹ̀ commissioner of police ò ní iye ń bẹ̀ sọ́jà pọ̀ rẹpẹtẹ wọ́n bá withdraw ọlọ́pàá kù lẹ́yìn olúwa mi. lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀. lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀. wọ́n já ọlọ́pàá kù wọ́n já security lẹ́yìn bàbá. bẹ́ẹ̀ni ọlọ́lọ́mọ ìjọ bàbá yìí o. wọ́n ti ń fi àpẹẹrẹ hàn wáyé pé àwọn ò nífẹ̀ẹ́ wa. ọ̀rọ̀ tí mo ń sọ gbogbo ẹni tó bá alákùnrin jọ ọmọ jẹ́rìí pé bí ṣe ń sọ yẹn lórí. gbogbo àwọn tó bá wọṣọ gọ́vnà Ládọjà wọ́n bẹ̀rẹ̀ sí sá wọn ní àdá wọ́n ń yìnbọn sí wọn. lẹ́sẹ̀kẹsẹ̀. ìròyìn wa alami wa bàbá mi dẹ̀ rèé bàbá tó ní mi tó tẹ̀lé mi ní gọ́vnà Ládọjà ó ní slang tí mo fún mi tí nǹkan bá fẹ́ dàrú. ó ní slang tó fún ọ. ó wá ń fi torí Jímọ̀ bàbá mi máa ń pè mí bàbá wa ń fi slang yìí bá mi sọ̀rọ̀ pé Jímọ̀ ojú ogun ti ń gbóná nulẹ̀. lórí fóònù. èmi wà nù mọ́tò níta. mo wá fẹ́ àti wọ́bẹ̀ yẹn sọmọ pé kò yí sí torí pé ibi president wà wọ́n tu gbogbo ara yẹn yẹ́bẹ́yẹ́bẹ́ kéèyàn tó wọlé. kábíyèsí Olódùmarè. so inú ọkọ̀ yìí ni mo wà ni mo rí àwọn tí wọ́n jẹ́ alátakò tiwa tí wọ́n ń ṣe àwọn yẹn bàbá mi léṣe tí wọ́n ń wọ́ bọ̀m̀bì ọkọ̀ tí mo wà láti wá ṣe jàǹbá fún mi. wá bọ́lẹ̀. ṣùgbọ́n bàbá ẹ̀yẹ fi gbéra mi gà kọ́lọ̀ ṣàforíjì o kọ́lọ̀ ọlọ́run balọ̀ba tí dó tẹ̀dá. yóò bá ní ẹmu ẹ kì í ṣe pé bí ìtò rẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ kì mí mọ́lẹ̀ mi ní òsè bẹ́ẹ̀ ìpẹ́pẹ́ ara mi màá ti ta yóò sì bá ọ̀pọ̀lọpọ̀ yẹn kó tó pẹ́ kì mí mọ́lẹ̀. kábíyèsí Ọlọ́run. mo bẹ̀rẹ̀ sí ta ìpẹ́pẹ́ ara tèmi náà mo bẹ̀rẹ̀ sí ta mo wá rápálá mo wọ ibi tí bàbá mi wà. pé ń gbé bàbá yìí jáde. àwọn ẹsẹ̀ pé security pọ̀ wọ́n chẹ́kì gbogbo ara mi kí n tó wọlé síbẹ̀. mo wá wọlé mo rí pé wọ́n lọ náwó kè láàrin èèyàn. mo wá rí pé bàbá wà yìí. wọ́n wá fọ́ ní wọ́n wá fi irinṣẹ́ rẹ lé ọ lọ. mo wá wọlé kalẹ̀. láàrin gbogbo èèyàn. mo wá bẹ lọ́hùn mo sọ fọlọ́n tó ní mi pé tó àgbẹ̀ ló ní mi. wọ́n ló sì dá mi wálé ayé wọ́n ló sì mi irú ọ̀kadà tó fi ní wálé ayé yìí
wọ́n jẹ́ kójú ti gọ́vnà Rasidi Adéwọ̀lú Ládọjà níbi tá a wà àti tí mo fẹ́ saláàbò fún bílẹ̀ ni. kábíyèsí Olódùmarè. ojú ogun la wá wà yìí o wọ́n jogun gbé a lọ gbogbo nǹkan tá a fi jagun Ọlọ́run yọ̀ǹdẹ̀ fún wa Ọlọ́run dẹ̀ yọ̀ǹdẹ̀ fún wa lẹ́sẹ̀kẹsẹ̀. ọmọ àdọ́gbọ́n bí n bá sọ̀rọ̀ pa nínáwó sókè ọmọ àdọ́gbọ́n èyí fẹ́ sọ̀rọ̀ lọ ọbẹ̀ mo ní tí mo fẹ́ nù olóòfin mi mọ́tò mo ní ìfẹ́ olóòfin mi mọ́tò mo ní ìfẹ́ àní ọjọ́ mi náà máa náwó òkè kí n mọ̀ wọlé ìwọ́n tẹ̀lé ọlọ́ọ̀dọ́ Fúlàní tó o bá ti ró mi kí mọ̀ náwó òkè mọ̀ náwó òkè ní òkè mọ̀ náwó òkè jù òkè. ẹ̀wọ́n mi ẹ̀wọ́n jẹ́ sọ̀rọ̀ jù lórí ẹ̀ àṣà Ọlọ́run sá escape wa àti bàbá mi. ọ̀gá ọkọ̀ ní àwọn ọlọ́pàá pé bàbá wà wọn ò mọ bí bàbá gbà lọ wọ́n bẹ̀rẹ̀ sí yìnbọn sí mọ́tò yẹn mọ́tò gọ́vnà wọ́n bẹ̀rẹ̀ sí sáládà wọ́n yìnbọn wọ́n ti gbogbo ẹ̀. èrò ọkàn tí wọ́n ní pé ẹsẹ̀lẹ́sì ń bẹnu ọkọ̀ yẹn ṣùgbọ́n bàbá mi ò sí bẹ́ẹ̀. orí ààrẹ Ibrahim ó lóun wà ń bẹ̀ ń jọ yẹn ó lóun fọlọ́un búra àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ náà ń jẹ́rìí yìí ó ní bẹ́ẹ̀ ni. ẹni tó bá fẹ́ pàtàkì ara ẹ̀ yóò ní ọjọ́ yẹn òun dúró gbòǹgbò báyìí nǹkan kò ṣeun ẹlòmíì ti wọ tẹ́nàsì bíi mẹ́ta kọ̀ tí ó fi sáré. president ń béèrè security president Ọbásanjọ́ ń pe IG pé èyí dẹ̀rọ̀ ń sọ fún pé it's terrible where my security president ń pe IG pé kó wá ṣe security fún un IG ń sọ fún security fún president pé òun gẹ́ ń wá security tí ó sì kí òun kó mi tó ń wá yìí. nígbà tó gbóná tán. nígbà tó dojú ètò tí gbogbo nǹkan ń lọ déédéé tí tẹrùkú ń sọ lálá Ọlọ́run dẹ̀ yọ wá àkóńbẹ àti àsìnbàbàdélé. ọ̀rọ̀ nípa ogun Mọ̀dákẹ́lá sọ lápá kejì jẹ́ ńlọrọ̀ iṣẹ́ mímu díẹ̀ náà ó ṣeun ọmọ aládìkún àdúrà rẹ̀ ọgbà wọ́n bá gbẹ́jà Yorùbá lọ ń gbé ò ní kú orí ogun o. àmì àṣẹ. tọ́ba ìgbẹ́fẹ̀ Yorùbá ní bẹ̀lẹ́ ẹ̀mí rẹ̀ torí pé ntọ́jẹ́ kọ́ ló ń wá o ntọ́jẹ́ ló kù èmi súnmọ́ mo sì mọ̀ ọ́ dáadáa bẹ́ẹ̀ yẹn bá wọnú ilé rẹ̀ tó bá ń sọ̀rọ̀ nípa pé Sunday ń gbowó àbá kan gbowó fún un á pé eré onítọ̀hún ti dàrú ẹ̀yin ará òkè ògùn náà lẹ́mọ̀ eré lẹ̀ máa porí á pé eré onítọ̀hún ó ti dàrú torí pé Ọlọ́run kẹ́ ọ mọ́tò tuntun tọmọ ẹ̀ yóò tí ì fìdí kan ó tó mẹ́wàá tí wọ́n tò lẹ̀ àwọn mọ́tò tuntun tó pé ìkan ò lé mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún nígbà tó Ọlọ́run wọnú igbó tí Fúlàní wà Ọlọ́run àwọn nǹkan kan tó bọ̀ lẹ́rù àwọn kí lórí ń bẹ̀ náà. ìgbà tí mo wọnú ilé sẹ́ríkì yẹn mo bá ọkọ̀ rẹ́ǹjì nínú ọgbà sẹ́ríkì mo bá fẹ́ǹsà tuntun ń bẹ̀ mo bá Toyota Camry àwọn mọ́tò tuntun wọ́n á ń bí sẹ́ríkì pé ṣé màálù ẹ̀yọ̀ kan 80,000 náà lẹ́ ń tà tẹ̀bí ọkọ̀ tẹ̀mí nínú àgbàlá tí mo mọ ìtọ́ ń tà ọkọ̀ rẹ́ǹjì ẹ̀yọ̀ kan kò less than 30 million. fẹ́ǹsà tó gbé sínú ilé yìí kò less than 30 million naira. Camry rẹ̀ tuntun yìí kò less than 8 million ṣé màálù ẹ̀yọ̀ kan 80,000 naira náà lè wá ń tà lẹ́bí ń ra gbogbo ọkọ̀ wọ̀nyí. ẹ ti ta gbogbo màálù wọ́n bẹ̀ ti ta gbogbo màálù gbogbo olú yín tàn. lẹ́yìn ìgbà àwọn aráàlú wa sọ fún mi pé sẹ́ríkì ní ọgbà ránṣàn lọ́wọ́ àwọn tí ọlọ́ba àwọn sẹ́tù àwọn tó bá jí àwọn Fúlàní tó bá gbé àwọn. ṣùgbọ́n sì ti sẹ́ríkì ó fún mi ní pé gbogbo àwọn Fúlàní yìí òun mọ̀ wọn. àwọn bàbá wa ni wọ́n fi wọ́n jẹ oyè ńbẹ̀ òun dẹ̀ sọ fún wọn pé àwọn táyà fi ń joyè yìí agbénipa ni wọ́n o. kẹ́ẹ̀tọ́ aláwọ̀ wọn ẹ mọ kó wọn léwọn lọ́wọ́ wọ́n mọ sọ wọn bọ̀ wípé ẹ gbọ́dọ̀ ṣe jàmbá ń bí òtòrò mọ̀ wọn dáadáa. ó sọ fún àwọn bàbá wo fún un chance ó ní ṣe ni wọ́n tulẹ̀ fún wọn ni wọ́n fi wọ́n joyè ni wọ́n ṣe gbogbo ẹ̀. mo wá ní nǹkan tẹ́mi fẹ́ sọ fún ọ ní pé tí onílé bá ti fi àparísù hàn àlejò ilé tó lọ ẹ ti sú wa nílùú yìí pípa ti pọ̀ ju ohun tẹ̀ ń ṣe yá àlè ṣé ń lu yín Fúlàní ẹ ti pọ̀ ju ẹ̀yin bòròró ẹ̀kọ́ rí ṣebí Haúsá ń bẹ ń sáńbó rẹpẹtẹ tajọ́ ń jẹ tajọ́ mu tá à ń sàlàáfíà láàrin ara wa bàbá ò ṣe wá ń jàǹbá. ọ̀dà Sunday ká mọ̀ gbẹgbẹ àlàáfíà ni gbogbo Haúsá sábò ọ̀rẹ́ mi gbogbo àjọ ń gbẹgbẹ àlàáfíà ni. bẹ́ẹ̀ ni ká mọ̀ sọ̀rọ̀ jù apá kejì ń bọ̀ apá kìíní nù lórí ètò Sọ̀kútù Ọ̀wọ̀láwà pẹ̀lú Sunday Ìgbòho ọmọ aládé kún Ìgbòho ṣàwó bàbá dámì wà ń lọ wá mọ̀ ń bọ̀ wá ẹ jẹ́ kí n sẹ́mi díẹ̀ múná ẹ jẹ́ kẹ̀kẹ́ àpolówó ọjà ẹ jẹ́ àpolówó ọjà bíi.